Back to London, Koiki Media bringing the world closer to your doorstep after a very beautiful, fantastic outing all the way in Africa. We've just returned back to London Heathrow Airport. Mo kí gbogbo èèyàn wa bí a ti ṣe mọ̀ pé mo sọ fún wa pé ilẹ̀ Yorùbá àdélẹ̀ lérí lágbára Ọlọ́run ó lè pẹ́ lójú ni but a máa débẹ̀ kọ́bẹ̀ Elédùmarè kó dúró ti bàbá wa Professor Akíntóyè fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe fún wa lọ́wọ́lọ́wọ́. Bàbá ẹ̀mí á gùn ẹ̀mí á pẹ́ fún wa. Mo ti dé London padà àmọ́ láìpẹ́ láì jìnnà a tún padà bọ̀ torí pé iṣẹ́ yẹn ò tí ì tán. Ó dìgbà tí a bá gba ilẹ̀ wa kúrò lọ́wọ́ Britain bí gbogbo àwọn ọmọ Britain ṣe ń gbádùn bẹ́ẹ̀ náà làwa náà fi máa gbádùn kí a ní identity wa. A máa ní cordial relationship pẹ̀lú UK. Àní wá ní àwọn tó máa wá jókòó sí bíbáyìí bí mi ṣe jókòó fún 27 years. Ẹni bá máa wá á wá kàwé á dẹ̀ jáde àbí kó wá ṣe research kò ṣe pé ká wá máa ṣiṣẹ́ ní bíbáyìí. Iṣẹ́ pọ̀ nílé ta fi ṣe ní orílẹ̀-èdè tiwa ní gbogbo ìpínlẹ̀ wa ìdí tá a ṣe ń sọ fún gbogbo ọmọ Yorùbá. Ẹ̀yin tẹ́ wà ní UK tẹ́ fi dá sí èmi ṣẹ̀ dé padà ní mo ṣẹ̀ dé ni tẹ́ bá mọ tó ń bẹ nílé Fúlàní ti gba gbogbo ilẹ̀ wa. Tá bá jókòó sí bíbáyìí tá à ń ṣẹgbẹ́ ní bíbáyìí ilé gangan ní problem wà. Ó dáa ká ṣẹgbẹ́ ní bíbáyìí ká ṣe community wa ní bíbáyìí. Ẹ máa rántí pé gbogbo community yín gbogbo ẹ̀ pátá làwọn Fúlàní ti invade. So gbogbo ẹ̀yin tí ẹ̀ ń support ìjọba tí ẹ mọ̀ pé ìjọba yẹn ò lè work kò sí any amount of ntọ́ lè ṣe. Nigeria ó ní láti dissolve àdẹ̀fẹ́ ìjà. So gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bẹ ní UK èmi náà ni Ọláyọmí Kóìkì màmá sọ fún yín pé ẹ máa rántí o ẹ máa rántí ọmọ ẹni tẹ́ ń ṣe. Bàbá jókòó sí bíbá ta gbàgbé lé Fúlàní máa gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ o. Àwọn ọmọ yín máa béèrè lọ́wọ́ yín gbogbo wàhálà táwa ń ṣe nísìnyí tí ẹ̀ dá sí tẹ́ ní kò kàn yín. Àwọn ọmọ tẹ́ bí àwọn grandchildren ní wọ́n máa béèrè pé nígbà tí bàbá Akíntóyè àtàwọn Kóìkì àti Ìgbòho àti gbogbo mídíà àtàwọn tó ń pariwo níbo lẹ́yìn wà. Gbogbo ẹ̀kọ́ náà lówó kò ń ṣe gbogbo ẹ̀ lówó. Nígbà míì ẹ̀yin náà ní contact tí ẹ lè bá sọ̀rọ̀ ní bíbáyìí bóyá MP yín lẹ máa bá sọ̀rọ̀ ni bóyá àwọn community yín náà lẹ máa sọ fún pé no in tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wọ́n need láti wá dissolve ní kíákíá. Britain need láti dissolve but tí Britain bá wá dẹ̀ sọ pé òun ò gbà pé kí Nàìjíríà kò pín ó ti di dandan káwọn ọmọ Yorùbá ká pín. Kò ń ṣe dandan ní káwọn àánú Nàìjíríà because Nàìjíríà kì í ṣe country. 1914 wọ́n kó gbogbo àpapọ̀ àwa kan tí aláǹfààní àti jáde àti mọ bó ṣe ń lọ so kò sẹ́ni kankan tó lè parọ́ fún wa. Gbogbo òlu ló ní identity tiẹ̀ èdè ni a fi ń ṣọpá identity wa. So èmi ti dé padà báyìí o àṣewọlé international arrival London Heathrow Airport. Koiki Media bringing the world closer to your doorsteps.